ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká bá ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí bàbá wa ẹ dákun tó bí àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé ẹ bá wa dárúkọ yín. Lasunkanmi Tela ni orúkọ mi, Aṣíwájú Ẹgbẹ Akomolede àti Àṣà Yorùbá Nàìjíríà ẹ̀ka Ìpínlẹ Èkó. Gbogbo èyí tí ẹ bá ti láǹfààní pàápàá jùlọ tí ẹ bá jẹ́ olùka ìwé lítírésọ̀ Yorùbá pàtàkì ẹ ti mọ̀ wípé àwọn tá a jù sódò lérò yìí ẹja ńlá bọ́ gidigidi òun ló gbé torí pé asáré bàbá òun ló jẹ́ kí ìmúra wọn ó rí báyìí. Fún ẹni tó bá mọ bàbá dáadáa ẹ mọ̀ wípé olùfẹ́ èdè àti àṣà Yorùbá pàtàkì ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sì mọ́ wà nínú agbádá dáadáa àmọ́ nítorí pé mo sáré wọn ni èmi ni náà ní ǹjẹ́ mo padà ráyè rí agbádá mú. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí wa, fún ìtẹ́wọ́gbà wa. Ẹ ṣeun láṣẹ Elédùmarè a ó máa rí yín bá ẹ pẹ́ fún wa nínú àlàáfíà ara. àmín ẹ̀yin náà ó dàgbà. Àmín. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Ní àárín ìṣẹ́jú kékeré ta ni Àgbà Lasunkanmi Tẹ gan? Ẹ ṣé mo dúpẹ́, Olúwo mọ̀ fún yín ṣe kò ní rẹ̀ yín o. Àmín àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ bá ń ṣe ńlànà lẹ́ẹ̀mọ́ rí. Àmín. Lasunkanmi Tela ó jẹ́ ọmọ bíbí olóògbé tọkọtaya Olóyè Tela àti ọmọ ọbabìnrin Ayẹyẹọlá Tela. A bí mi ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ní ìlú Adà ní ìjọba ìbílẹ̀ Borípẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo ní oore ọ̀fẹ́ láti kàwé. Mo gbà pé oore ọ̀fẹ́ ni, àánú ni mo rí gbà nítorí pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi kì í ṣe pé àwọn òbí mi fẹ́ kí n kàwé, ọ̀tọ̀ ni ètò tí wọ́n ní fún mi. Ṣùgbọ́n nítorí pé ètò tọ́lọ́run ní fún mi ó yàtọ̀. Ẹ̀gbọ́n àbúrò bàbá mi kan tí mo wà lọ́dọ̀ wọn tí a máa mú mi káàkiri gẹ́gẹ́ bí ọmọ, àní a máa mú mi lóko, àní a máa ń tọ́ mi, ní a máa ń darí mi. Ọ̀sán kan òru kan ni wọ́n fò sánlẹ̀ tí wọ́n kú. Bàbá mi wá wò pé ìpàǹlé mi pọ̀, ọ̀nà kan ṣoṣo tí òun lè fi kápá mi, tí òun lè fi fìyà jẹ mí, ó ní kó lọ fi mí sílé ẹ̀kọ́. Ni mo sì di ẹni tó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìjọ onítẹ̀bọmi ní ìlú Adà nìyẹn. Àdéhùn tí bàbá mi àti ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn ṣe ni pé tí mi ò bá ti ṣe dáadáa nínú ẹ̀kọ́ pé ká dá mi padà wálé, àwọn ọmọ mi lọ sí ibi táwọn wà níbi okòwò àwọn. Ẹ̀rù bà mí pé mi ì fẹ́ dúró síbi okòwò wọn, torí náà mo gbájú mẹ́kọ̀ọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ìgbà bí mo bá ṣe pọ̀ kíní máa ṣe kejì, tí mo bá ṣe pọ̀ kejì máa ṣe pọ̀ kẹta. Nínú bàbá mi dùn bá ń ṣe ń bá yí bá lọ nìyẹn. A lọ mọ́dá, a lọ gírámà, a lọ fáfitì. Ẹ ṣeun púpọ̀. Èyí ò ní pé ẹ gbé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ débi fáfitì. A máa rí yín bá. Tí a bá wá ń kà ní ení èjì, ó tó ìwé lítírésọ̀ mélòó tẹ́ ẹ kọ? Yàtọ̀ sí àjùmọ̀kọ, ilé ìtẹ́mi nìkan kọ ló fẹ́ tó 25. 25 fún àǹfààní ẹ̀yin ọ̀dọ́ tí ẹ bá ń wo ètò yìí tẹ́ ẹ mọ̀ nǹkan tí 25 jẹ́. 30 ní 30 pé 5 nínú ẹ̀, that is 25. Ṣé ẹ lè dárúkọ díẹ̀ fún wa nínú wọn? Ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oṣù Ọlá lé níwé mi àkọ́kọ́ tí mo fi bẹ̀rẹ̀. Ọdún wo nìyẹn jáde? Mi lè rántí o, mi lè rántí, torí ó dàbí ẹni pé àtúntẹ̀ kẹta tàbí kẹrin ló wà lórí àtẹ báyìí.
lẹ́yìn yẹn èmi àti àwọn míì akọ ewì akéwì nke mo kọ láti Kòtó iléeṣẹ́ atẹ̀wétà Smob ló ṣe. láti Kòtó sí Kòtó. Evans ló ṣe láti Kòtó sí Kòtó. Iléeṣẹ́ Smob ló ṣe Oṣù Ọ̀lálé, òun náà ló ṣe Àjàgà Amúnisìn, òun ló ṣe akéwì nke. Iléeṣẹ́ Rasmed òun ló ṣe Ègún Orí Ìkúnlẹ̀, òun ló ṣe Ìyàwó Òmégọ̀. Iléeṣẹ́ Aṣèwétà Extension ló ṣe Ṣùkúṣeré. Iléeṣẹ́ Laswell ló ṣe Orogún Ọ̀dájú, Igbá Funfun Rébété, Èyí Gan Tí Ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun púpọ̀, torí orí ọ̀fẹ́ láti ẹni pé ẹ tún láǹfààní láti sọ gbogbo ẹ̀ pẹ̀lú iléeṣẹ́ aṣèwétà tó tẹ̀ wọ́n láì ṣe pé ẹ mú ìwé àbí nǹkan kan dání. Kí wá ní nǹkan tó jẹ́ bí ìmísí yín, àbí kí n sọ pé kí ni tó gún yín ní kẹ́sẹ́ láti máa kọ̀wé? Àwọn àgbà tí wọ́n jẹ́ òǹkọ̀wé tí mo yàn láàyò pọ̀. Lára wọn ni olóògbé bàbá Fálétí, Akéwùmí Ìṣọ̀lá, Afọlábí Ọlábìntán àtàwọn míì. Nítorí wá gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n fẹ̀yìntì olóògbé Akéwùmí Ìṣọ̀lá ti wí, òòṣà ó dàbí òòṣà kan ní máa gun àwọn òǹkọ̀wé. Ìrírí mi nílé ayé, láwùjọ, nínú ilé àti nínú ìjọ Ọlọ́run, tí ìmísí bá ti dé màá máa kọ. Ṣùgbọ́n tí ò bá sì mísí, tí ìmísí yẹn bá dé tí ò tíì lọ, mo lè parí ìwé kan láàrin ọ̀sẹ̀ kan sí méjì. Ṣùgbọ́n ìmísí wa lè má wá o fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìyẹn ni wípé ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn àgbà òǹkọ̀wé pẹ̀lú ìmísí lẹ́yìn fi ọgbọ́n àtinúdá gbé kalẹ̀ tí ẹ fi ń ṣe àwọn ìtàn tí ẹ̀ ń gbé kalẹ̀. Gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n ti ń kọ ìwé àpilẹ̀kọ láti bí ọdún tó lóko títí di àsìkò yìí, ojú wo lẹ fi wo àgbékalẹ̀ lítírésọ̀ àpilẹ̀kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn èyí tó ń wà lórí igbá lásìkò yìí? Ẹ ṣé mo dúpẹ́. Ká gbé ògo fọ́lọ́run, ká sì júbà àwọn tí wọ́n ti kọ̀wé àpilẹ̀kọ tẹ́lẹ̀ bíi bàbá wa D.O. Fágúnwà. Ìrírí wọn níbi ìgbésí ayé wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ìlú tí wọ́n ti wá òkè ihò ní àbí òkè igbó ni, igbó kún bẹ́ẹ̀, òkè kún bẹ́ẹ̀, gbogbo iṣẹ́ àgbẹ̀ nǹkan kan tí wọ́n ń rí òun ni wọ́n fi ń gba ìmísí tí wọ́n fi kọ gbogbo ìwé wọn. Inú igbó rere nínú ojù òun ni wọ́n gbé, ilẹ̀yẹ wà, olejò wà, gbogbo wọ̀nyẹn náà ni pé ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbà tiwọn. Bí àpẹẹrẹ, gbogbo kí a sọ ẹ̀dá ìtàn ẹyẹ ká sọ déèyàn kó máa sọ̀rọ̀, kéjò máa sọ̀rọ̀, ìgbà yẹn ìgbà tiwọn nìyẹn. Àwọn tá a lè pè ní ìtàn mi ò rí irú eléyìí rí, mérí rí. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn aṣíwájú wa bí àwọn bàbá Afọlábí Ọlábìntán, bàbá Fálétí, bàbá Akéwùmí Ìṣọ̀lá, táwọn yẹn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwé kíkọ, àti ń kọ ìwé tó bá ojú ayé mu. Ìgbà yẹn èèyàn téèyàn lè rí tó ṣe pé ẹ̀dá àtànú ìwé báyìí òní lágbájá yìí. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ tún fi tèmi ṣe àpẹẹrẹ. Àwọn àwé mi, àwọn ẹ̀dá àtàn wọn, mo máa ń ṣe bíi pé àwọn tá à ń jọ ń sùn, tá à ń jọ ń jí. Nǹkan tí ẹ̀dá àtàn mi tó lè ṣe, nǹkan tí ẹlòmíì láwùjọ wa tó lè ṣe ni. Ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ nìyẹn. Nígbà tí wọ́n inú igbó inú jù ni wọ́n mú wa lọ. Nígbà tí
láti gba àwọn bàbá wa tí mo dárúkọ yẹn àtàwọn tí tó ń kọ́ ń sìn ìtàn tó bójú ayé mu ò ní àmúrí. torí ẹ̀yẹ ò bá yẹn sọ̀rọ̀ mọ́ gbogbo àwọn oríṣiríṣi oògùn tí wọ́n ń lò ní ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gan la mọ̀ débi tá a mọ̀ ìlú ẹ̀. bẹ́ẹ̀ ni èmi kàn mọ̀ ń nígbà míì tèmi bá ń kọ̀wé mo ń sọ pé ó yẹ ká lè múrú eléyìí wá sí ìrántí kó má di pé bóyá gbogbo ẹ̀ náà ni ẹ̀sìn ìgbàgbọ́ ti gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ Onkowe sọ nǹkan tí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n màá sọ ìwé mi ṣubú ṣeré tí mo sọ̀rọ̀ nípa agbára àgbà nígbà tí wọ́n rí bàbá kan fín ó wọkọ̀ èrò bàbá yẹn ló bá fi àgádágodo ó pe mọ́tò lóko tí ń jẹ́ ló bá fàgádágodo tí ọkọ̀ yẹn ò ṣiṣẹ́ wọ́n tú ọkọ̀ yẹn ni tí mò ń mú jáde ni pé agbára ọ̀rọ̀ ó wà kò tí ì tán àti àwọn ìrírí míì tó wà nínú ìwé yẹn. ẹ ṣeun púpọ̀ ká má gba àkókò yín jù inú wa dùn fún ààyè tí ẹ fi sílẹ̀ láti tẹ́wọ́ gbà wá tí ẹ ti dáhùn àwọn ìbéèrè wa àmọ́ ká tó máa lọ gẹ́gẹ́ bí àgbà kí ni ìmọ̀ràn tí ẹ ní fún àwùjọ àti àwọn òǹkọ̀wé Yorùbá àsìkò yìí. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí pé ìmọ̀ràn tí mo ní fún àwọn òǹkọ̀wé ni pé bó bá ń ti wá kí wọ́n máa kọ ká má wo ti àwọn atẹ̀wétà tí wọ́n ń fúnni ní ìjákulẹ̀ irú èmi báyìí ni ìkọ̀wé mọ́ nítorí pé mo fẹ́ rí owó gbà lọ́wọ́ aṣèwétà mo ń kọ nítorí kí àwọn tó ń bọ̀ lẹ́yìn kan lè nímọ̀ mo fún wọn nímọ̀ràn pé kàn má jẹ́ kí ó rẹ̀ wọ́n kàn má gba ìjákulẹ̀ kàn túbọ̀ máa kọ àwùjọ wa ká gbìyànjú láti máa kàwé torí tá a bá ń kà orí àwọn tí wọ́n ń ṣe yóò máa yá. torí kú iṣẹ́ ní mórí ẹni tí ń ṣiṣẹ́ yá ẹ ṣeun púpọ̀ ǹjẹ́ ẹ tún ní ìmọ̀ràn míì fún gbogbo èèyàn lápapọ̀. ok mo ní ìmọ̀ràn míì àwọn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ tí a ń wà lára wa tí a ń ṣiṣẹ́ ní orí rédíò tẹlifíṣàn àná tí ń ràn wá lọ́wọ́ ń sìn wọ́n ń kàwé wa lórí rédíò táwọn èèyàn ń gbọ́ wọ́n ń kà lórí tẹlifíṣàn ó dáa púpọ̀ kí wọ́n sì tẹ̀síwájú àwùjọ wa náà ká máa tẹ́wọ́ gbà wá ká máa kàwé àwọn ìwé yẹn orí wọn lè máa yá láti máa kọ sí i. ẹ ṣeun púpọ̀ a lérò pé bí a bá tún láadé lọ́jọ́ míì ẹ ó tẹ́wọ́ gbà wá. tayọ̀ tìdùnnú ni tayọ̀. ẹgbẹ́ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Lasunkanmi Tẹla ní orúkọ mi Aṣíwájú Ẹgbẹ Akomolede àti Àṣà Yorùbá ní Ìpínlẹ Èkó.